Oke Togun, ọmọ Ṣakí ni, and ajagunfẹ̀yìntì ni, ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe ń sìn mò ń dáko, mo sì ń ṣe iṣẹ́ ìránṣẹ́ fọ́lọ́run. Àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wọn ò yà sọ́rọ̀ ààbò. Now wọ́n fi mí ṣe alága Àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n gbogbo wa mo ṣe plan mi, ṣùgbọ́n wọn ò fún mi láyè láti ṣiṣẹ́. Now mo sì sọ pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyàwó bòrò tó ń kó tó ń yàwó bí mo fẹ́ gbalẹ̀ ni o. Mo ṣàlàyé bọ́kọ̀ ó dàgbà wọn ò fẹ́ gbọ́ tàbí wọn ò ní interest. Now lórí ọ̀rọ̀ ààbò yìí ẹ náà rí i pé àárín kan wọ́n ń ya wọ ilẹ̀ Yorùbá, trailers ló ń kó wọn wá, à ń pariwo gbogbo ìgbà yẹn, ṣùgbọ́n wọn ò lè sísì wá. Ẹnìkan wà retired senior officer ni, retired kan ní àgbẹ̀dẹ, bàbá yìí ti kú sí láti àlòkù. Òun ló pe àwa kan retired military officers ní Army, Navy, Air Force, èyí tí ránkì kéré jù ní wa ní colonel. Bá ṣe máa wòrán pa ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá rẹ̀, ó sì rí late Governor Akérédolú, ìyẹn ní gbogbo ohun tá a bá rí nípẹ̀ òun lẹ́dí àti lísìnsì wa. A ṣe threat analysis lórí ilẹ̀ Yorùbá, aláyẹ rẹpẹtẹ ni. Now kọ́ni àgbẹ̀dẹ wa lọ sí UK, ó ló lọ fún medical check. Ó wá fóònù pé òun rí Akérédolú ní London, kásẹ̀ ń kọ́pì threat analysis ẹ̀ ò ká tẹ́ǹdẹ̀ sọ̀rọ̀, òun fẹ́ fún Akérédolú. Jẹ́ra Dayọ̀ Pópóọlá tó ṣe gọ́vnà, òun ló sẹ́ndì 2 copies ọ̀gbẹ́ni yìí. Nígbà tó ìdí olóhùn gbé fún tóun náà bá padà láti UK o, òun ọ̀rọ̀ ránṣẹ́ sí wa bá ṣe wá ṣe àlàyé gbogbo threat analysis tó Yorùbá land. Òun ó sì pe àwọn gọ́vnà Yorùbá land wọ́n wà níjòkó tó fi kó ìràngbọ́ kankan mọ́. But General Dayọ̀ Pópóọlá ó lóun pàdé gọ́vnà Ṣèyí Mákindé jọkọ̀, òun sì bá sọ lórí ààbò. Retired Army, Navy, Air Force nurse ó wà lẹ́bẹ̀ẹ́ tó síbẹ̀ níbi secretariat, ó ṣe máa wá bẹ̀lẹ́ kọ̀ọ̀kan kó máa bá àwọn officers ẹgbẹ́ ìmọ̀ràn orí ẹ̀ lè fún mi lórí ààbò. Ó sì fún ní kọ́pì threat analysis ìbáṣe àgbọ̀n kọ̀ọ̀kan láti báyìí. So mo fi sọ náà ohun tí mo ṣe ń pariwo ni pé àwọn fúnà wọn pera wọn Fúlàní National Movement about 5 or 6 years ago, wọ́n ṣe meeting ní Kano. Ní tí wọ́n sì gbé jáde bí ìpàdé wọn, ó wà ní newspapers, ó wà ní television, social media gbé. Wọ́n sì sọ gbogbo àwọn Fúlàní tí ń bẹ ní West Africa àti Central Africa pé kí wọ́n máa bọ̀ wá Nàìjíríà, tí wọ́n bá sì ń bọ̀ o kó má wà lọ́wọ́ lásán, kó dira wá ni o. Èdè kan náà tí Nàìjíríà gbọ́ nìyẹn, violence, ó wà ní communication.
security officer la wà, àwa ti ṣe gbogbo analysis àti mọ ibi tí wọ́n ń lọ, àìsí parí láti gbà yẹn wọ́n wọlé. Mo sì lecture níbì kan lórí ọ̀rọ̀ ààbò yìí náà ni. Mo sì sọ níbẹ̀ pé Abacha, olóògbé General Abacha, òun ló sọ pé tó bá ń bá insecurity jà, tẹ́ bá gbógun ti insecurity, tó bá fi kọjá ọ̀sẹ̀ mẹ́rin tẹ́ bá ṣẹ́gun, ìjọba wà lẹ́yìn ẹni. So ìgbà yẹn gan General Buhari ni president Nigeria, mo sọ now, so ìyẹn ni but concern tèmi ìgbà tá a parí pé wá lórí ilẹ̀ Yorùbá, mo concentrate lórí Ọ̀yọ́ state. Ìgbà tí mo ṣe chairman Àmọ̀tẹ́kùn tí mo jẹ́ ń ṣiṣẹ́, mo ní plan tó wà nílẹ̀ lẹ́kọ̀ọ́ tí mo ti set sílẹ̀, bọ́n mo jẹ́ kí n ṣiṣẹ́, mo fi kúrò mẹ́. Mo á sọ pé now tí wàhálà yìí bá dé, àwọn ìbúyọ̀ ń sọ pé ẹ fi ọ̀gágun Togun lẹ́ o, ẹ má fọwọ́ kàn. Kò ibi ṣe ní wà ń bẹ̀, ìyẹn ló fi pé mo continue láti máa jà fún ààbò Òkè Ògùn àti Ìbàràpá. Ilẹ̀ ni wọ́n wá. Mo sì sọ wọ́n wọlé. Now ohun tí wọ́n máa ṣe ní gbogbo Òkè Ògùn wọ́n fún wa lọ́rùn báyìí ni. Tó bá dá nìkan sí àwọn kan gbé constitution Nàìjíríà jáde pé wọ́n ti lo iye ọdún báyìí bẹ́ẹ̀, so wọ́n ti dára abẹ́ nìyẹn. Ownership by occupation. So ibi tèmi ń lọ nìyẹn pé ilẹ̀ ni wọ́n ń wá, a sì dákẹ́. Ọ̀yọ́ state bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn, but òfin tó establish Àmọ̀tẹ́kùn kò make Àmọ̀tẹ́kùn ní agbófinró tó dá wà. It's not independent. Òfin ẹ̀ sọ wípé kí wọ́n ran ọlọ́pàá lọ́wọ́ láti mójútó ààbò ni. Wọ́n lágbára láti arrest, láti investigate, but wọ́n hand over report wọn fún ọlọ́pàá ní for prosecution. So wọn ò lè dá dìde pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ báyìí tí ò bá ń ṣe pé ọlọ́pàá pọ̀ bóyá ẹ̀já jọ gbé ìgbésẹ̀ báyìí. Now ìyẹn jẹ́ ọ̀kan nínú àwọn ohun tó ṣe, ṣùgbọ́n lórí ààbò Òkè Ògùn, bàbá wòlíì Samson Ọ̀gẹ nìkan ló kọjú dàbò òróró ní Ṣakí. It started since 80s. Èmi retire 1996. Mo sì wálé. Ibẹ̀ mo ti rí wàhálà àwọn bòròró yìí. Ìgbà mo ti join bàbá wòlíì láti jà fún ààbò Òkè Ògùn. Now ìgbé tá a fẹ́ gbé ni pé àwọn ọdẹ la fẹ́ lò. Ìgbà mo sì wà lámọ̀tẹ́kùn, àwọn ọdẹ ni mo ní kí wọ́n bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn. But commandant tó wà ń bẹ̀ ọ̀tọ̀ ni tó ṣe. Kí n tó kúrò ń bẹ̀, àwọn Àmọ̀tẹ́kùn 5 àti coordinator 3 àti Àmọ̀tẹ́kùn 2 wọ́n lọ jí 28 cows, màálù 28 wọ́n jí.
ìgbà tẹ́mi wá gbọ́ tí mo rí pé commandant fẹ́ fọ́ bo kínní yìí mo ní mo agbóhùngbésẹ̀ pé mo lọ rí commandant civil defence nìbàdàn pé wàá fún mi láwọn èèyàn díẹ̀ lọ́dọ̀ ẹ̀ màá lọ arrest àwọn èèyàn yìí màá sì investigate. Commandant láti ṣiṣẹ́ mẹ́sẹ̀ẹ́sẹ́ mi pé òun ti gbọ́ ohun tí mo fẹ́ ṣe o tí mo bá fi dán wò ní ẹ̀ máa bá fáyà o ìyẹn mi ò fi ṣe nǹkan kan mọ́. wọ́n ti fọwọ́ bo kíní ẹ̀ mọ́lẹ̀ sí o. now a sọ pé àwọn ọdẹ ní year 2000 gómìnà Ṣèyí Mákindé wá Ṣakí kò ṣe pé December 24 ó sì sọ fáwọn press pé àwọn foreign bandits wọ́n wọ̀ Ọ̀yọ́ State through Oke Ogun. December 24 year 2000. Ìjọ Kérésì December 25 2000 aago méjì ti kọjá lọ́sàn-án obìnrin lolúwẹ̀ ni ò mọ̀ ó bá fò mí pé tírélà mẹ́ta àwọn bòrò ọ ti wọ Ṣakí o wọ́n sì ti larí mọ́ náà kẹ̀rẹ́tẹ̀. now àwa tá a wà níbi àbí a máa ń pariwo ọ̀kẹ̀rẹ́tẹ̀ àmọ́ ọ̀kẹ̀rẹ́tẹ̀ ọ̀para èyí tá a ń pè lódò odò yẹn bíbá ọ̀para ni is ọ̀para forest reserve and that reserve is over 250,000 hectares of land. See Nigeria. So mo bá lọ bá bàbá wòlé ọ̀gẹ̀ bá mi wá wọn dẹ̀. àwọn ọmọ ìṣẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ pass out ni. So Christmas èmi ò rò parí ju mẹ́fà méje lọ́nà ọmọ ní ẹ tẹ̀ láwọn bàbá yìí ẹ má ṣàyè àbàyà gbangba o. ní àárọ̀ ọjọ́ kẹta ni wọ́n pè pé àwọn ti rí wọn. àárọ̀ ọjọ́ kẹrin wọ́n bá fún ọ̀gbẹ́ bàbá àwọn ti kó wọn dé etí ìlú àwọn lẹ́bọ̀ gẹ̀mọ́nà iná ẹ̀ máa kọ́ ọ̀bọ̀ alẹ́ mi náà. so àwa kó wọn lọ sí secretariat Ṣakí West local government. mo á sọ fáwọn Àmọ̀tẹ́kùn Ṣakí ẹ wá o ẹ tẹ̀lé àwọn pípù yìí ẹ tẹ̀lé wọn dé Gbòho tẹ ẹ bá dé Gbòho káwọn Àmọ̀tẹ́kùn owó wọn take over kí wọ́n tẹ̀lé wọn dé Ìgbẹ́tì káwọn Àmọ̀tẹ́kùn Ìgbẹ́tì wọ́n take over. àwọn Àmọ̀tẹ́kùn Ìgbẹ́tì wọn kì í ṣe pé àsì wọn dé bọ́dà o tí wọ́n bá rí i pé wọ́n wọ Ìlọrin lọ báyìí ni kán tó padà. ohun tó ṣẹlẹ̀ nìyẹn I get àwọn out. now mo kàn lọ kí bàbá ní pé bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣeun wá o bàbá ní àwọn ohun táwọn gbà lọ́wọ́ wọn rè ẹ ṣàmù àpò supply mẹ́jọ bàbá kí ló wà mẹ́ ẹyẹ ọ̀kan ni wọ́n ṣí poison arrows knives swords nǹkan kan àti charms. mo gbápò kan lọ sí Ìbàdàn bí ká fi ṣe press conference. mo mọ àwọn tó lọ bá SSG ó kọ̀ látà ṣe press conference kí n fi gbogbo kílẹ̀ yẹn sí ìsàlẹ̀ fún torí a bá photocopy ìwé lọ́wọ́ wọn o táwọn baálẹ̀ kan ládùúgbò yìí
tí wọ́n fún wọn pé kán máa bọ̀. Now ibi tí máa ń bọ̀rọ̀ lọ ni pé máa sọ fún àwọn Òkè Ogun Development Consultative Forum ẹ wá ọlọ́pàá ò ní wọgbó tọ́lọ́pàá ò bá sì wọgbó Àmọ̀tẹ́kùn ò ní wọgbó torí àwọn ló máa ní ẹjẹ́ lọ ṣe operation ẹjẹ́ á lo àwọn ọdẹ kí wọ́n lé àwọn èèyàn yìí kúrò ládùúgbò wa o that's for Òkè Ogun àti Ìbàràpá. Okay. Wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn ọdẹ nísẹ́yìn ni wọ́n ti ṣèpàdé yẹn àwọn ọdẹ Ìbàràpá àtòkè Ògùn complaint wọ́n sì sọ ni pé àwọn ní Òkè Ògùn àti ìpínlẹ̀ àwọn ọdẹ ní àwọn ọlọ́pàá dojúkọ tí wọ́n gbógun tì báwo ni àwọn òṣìṣẹ́ pọ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá wọ́n yà wọ́n lẹ́nu. So ìgbà yẹn la take decision pé okay one a ní kí Òkè Ogun Development Forum kí wọ́n contact Governor Ṣèyí Mákindé pé a fẹ́ lé àwọn jàǹdùkú kúrò ní gbogbo inúgbó Òkè Ogun àti Ìbàràpá àwọn ọdẹ la fẹ́ lò kí gómìnà sọ fún commissioner of police Ọ̀yọ́ State pé káwọn ọlọ́pàá tó wà lọ́yọ́ state àpàtà ìlú Òkè Ògùn àti Ìbàràpá kí wọ́n cooperate pẹ̀lú àwọn ọdẹ o òun ò tí ì ṣe dìbàṣẹ sọ̀rọ̀ yìí tòtá yẹn bá wọ́pọ̀ àwọn yẹn sì rẹ́dì now èyí tí mo sọ lẹ́ẹ̀kan gbogbo tó gbà lọ́wọ́ àwọn gbogbo yẹn wọn ò jà náà kóhun tó wà lọ́wọ́ wa kóhun tó wà lọ́wọ́ wa èyí náà mọ bó ṣe ṣẹlẹ̀ àwọn ọdẹ ti rẹ́dì torí a ti bá wọn sọ pé àwọn nǹkan táwọn bàbá wa fi jáǹjẹ ló ń kọ ẹ̀yin ò mọ̀ díẹ̀ mọ́ mi èló ṣèwádìí wa mo sì mẹ́ni tó jẹ́ pé ọdún kẹta rèé gbogbo àwọn ọdẹ balọ́dẹ tó wà ní ìlú kọ̀ọ̀kan àti ìbílẹ̀ kọ̀ọ̀kan l'Ókè Ògùn àti Ìbàràpá ọ̀gbẹ́ni ti lọ ń bá wọ́n ti get àwọn kan torí pé àwọn tó kó AK-47 lọ́wọ́ ṣé pòpò yìí náà lẹ́fi fèsì wọn àwọn ọdẹ ti rẹ́dì wọ́n ti rí àwọn nǹkan òjèlò wọ́n sì continue pé ṣe kí wọ́n ti sọ̀pù àwọn nǹkan táwọn bàbá wa ló ń jèlò so wọ́n rẹ́dì but the only thing tó stop ni pé tí wàhálà bá délẹ̀ ta ló máa bá kàn ọ́ ìyẹn là ń ṣẹlẹ̀ lórí ẹ fi sọ pé kí wọ́n sọ fún gómìnà Ṣèyí Mákindé pé àwọn ọdẹ Òkè Ògùn rẹ́dì láti kó àwọn ọdẹ sínú igbó láti kó lé àwọn èèyàn yìí kúrò nígbó wọ́n sì ti fún wa lọ́rùn débi pé Pascal l'Ókè Ògùn yìí àwa ti mọ location méje tó jẹ́ ẹ̀kọ́ tàwọn bandits ní Òkè Ògùn 7 locations. Now èyí náà mọ̀ gómìnà Ṣèyí Mákindé sọ pé ìgbà tóun ṣe bádé àwọn bandits about 2 kilometers ní síbi tóun ti ṣe bádé pé but láti north west láti Sokoto Katsina area ni wọ́n ti ń wọ yáwá irọ́ ni o wọn ò fìgbà kan kúrò l'Ókè Ògùn àti Ìbàràpá they are still in our bushes wọ́n wà ní àwọn ọgbọ wa wọ́n sì ń kidnap èèyàn regularly l'Ókè Ògùn wọ́n wọlé lọ bá wọn ni o ọ̀kan tó ṣẹlẹ̀ ní Ọ̀jẹ́ wọ́n wọnú ilé ni wọ́n sì lọ mú obìnrin nínú ilé wọ́n sì wọ́n kidnap lọ kẹba àríbi táyà wọn kàdé níbi tí wọ́n ní gboyà dé
ok wọ́n bá ní ẹ mú ransom wá wọ́n gba ransom ní kára àgọ́ rẹ̀ wọ́n ní ẹ mú wá sí kára àgọ́ rẹ̀. Now ẹ ṣàmọ local government ti tẹ́dẹ́ àti sọ tẹ́ bá kọjá local government ojú odò tó wà níwájú báwo ló ṣe jìnnà sí local government sí just about 100 yards. Wọ́n ní kí wọ́n mú ransom wá sí ojú odò yẹn ni wọ́n dúró tó gba ransom ìyẹn ṣó bí wọ́n ti ọkàn wọn ti balẹ̀ débi pé nothing can happen. Ìyẹn ni à ń sọ pé ok ibo nílẹ̀ wà pọ̀ sí jù ní Ọ̀yọ́ state Òkè Ògùn àti Ìbàràpá nínú ó sọ pé Òkè Ògùn àti ibi tílẹ̀ wà nìyẹn ni wọ́n fi rán wá sọ́dọ̀ wa ń bí mélòó ni wọ́n lọ sí Ìbàdàn. Kò sílẹ̀ ń bẹ́ẹ̀ so ohun tá à ń sọ nìyẹn pé so ibi táwọn adé nìyẹn àwọn ò dáwọ́ dúró wẹ́dà mo wà lámọ̀tẹ́kùn ò sí lámọ̀tẹ́kùn èmi ti ń ja ìjà yìí bọ̀ ọjọ́ ti pẹ́ àti bàbá ó tún wá sọ ni pé a sọ fáwọn òkùn náà wọ́n rò pé ẹ wá owó wá tá a lò fáwọn ọdẹ o tí wọ́n fi wọ̀gbọ́ lọ ẹ̀gbọ́n ọdẹ àkókò sáńsá yìí bàbá wòlíì Samson àtẹ̀mí àwa tá à ń kówó lẹ̀ fún ààbò Òkè Ògùn àti Ìbàràpá rẹ̀ last year 2024 a ní ìdòwò kan Gen.Kunle mo á gbọ́ pé owó ọmọ bàbá ní àwọn ọmọ kan secondary school owó school àwọn ọmọ yẹn méjì bàbá náà sí orí ààbò ìgbà máa gbọ́ mo ní bàbá irú rọ́bùsù ni àwọn ọmọ ò ní lọ school mọ́ pẹ̀lú bàbá máa ṣiṣẹ́ láti máa sanwó school àwọn ọmọ yìí so but àwọn èèyàn appreciate gbogbo kìíní yìí ẹ mọye ìgbà tí wọ́n ń gbé bàbá former Ọ̀yọ́ state ó fẹ́ máàsì police station tí bàbá yóò sì sọ tí ó sọ sí bàbá wòlíì ìyá gan kú suit níbẹ̀ jẹ́ fún room and parlour wọ́n tì wọ́n bẹ̀rẹ̀ regularly nídìí ọ̀rọ̀ àgbóyìnàṣẹ́ àwọn èèyàn parọ́ mọ́ àwọn ọlọ́pàá ò ní ṣèwádìí wọ́n á gbé bàbá èyí tó ṣẹlẹ̀ recently wọ́n láwọn kan wá láti Àbújá pé káwọn máa gbé bàbá bọ̀ ní Àbújá wọ́n sọ pé bàbá ọlọ́dún ọkọ̀ ìbẹ̀lẹ̀ ńgbà tá a wá ṣèwádìí àwọn kan ló competition lọ́ọ̀yà ni wọ́n sì lọ àwọn bòróró ni lọ́ọ̀yà kan ní Ìlọrin ni wọ́n lò tó kọ lẹ́tà sí ìdájí kan l'Àbújá wọ́n á ní káwọn ọlọ́pàá yẹn wá ṣèwádìí lẹ́tà yẹn ni wọ́n bá ní wọ́n ní káwọn máa gbé bàbá bọ̀ lẹ́yìn èyí lè ṣàṣẹ tó gbọ́ pé bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn so ohun tó abẹ́ ni pé Òkè Ògùn àti Ìbàràpá wọn ò safe lọ́yọ̀ state gbogbogbò wọn ni àwọn bandits wà o ọkàn wọn sì balẹ̀ àwọn ló ń ṣe kidnapping àwọn ló ń wọlé àwọn èèyàn mo sọ pẹ̀lú ohun tí mo fẹ́ kẹ́ understand ni pé mo bá sọ àwọn kan máa sọ kàtìkàtì àmàní intelligence security officer tí èmi Kúnlé Tógun bá fi sọ nǹkan kan ẹ mọ̀ pé mo ní evidence ni o you don't say security man talk tí ò ní lè defend ẹ àwọn pariwo kiri àwa ní evidences now so ẹ jẹ́ kí n dúró báyìí. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ
káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọhùn lókèlókè.